ẹ kú ojúmọ́ gbogbo ọmọkọ̀ ilẹ̀ Yorùbá. Mo kí wa tẹ̀ṣọ́ mo kí wa tológun gbogbo wa ni mo kí. Ilé onílé wa ọ̀nà onínà wa. Lẹ́ni mo kàn sáré wá ni kí n wá sọ̀rọ̀ lórí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wo nǹkan tí wọlé sí wa lára tá a bá mọ̀. Nǹkan tí wọlé sí wa lára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ọ̀rọ̀ yìí ti di nǹkan míì. Ó ti di nǹkan tí àwọn àfáà ilẹ̀ Yorùbá ti fẹ́ kógun jà wọ́n fẹ́ pa wá tán ẹ gbà wá o. Bí Fúlàní la máa pa àwọn eléyìí ni o. Bí Yorùbá àdàmàdì Yorùbá ni o, torí kò sí ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá tó lè sọ nǹkan tí àfáà yìí sọ tí mo fẹ́ play yìí. Ẹ̀yin èèyàn mi ẹ gbà wá, gbogbo ọmọ Yorùbá nǹkan tí wọlé sí wa lára. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ eré là ń pè nísìnyí. Àwọn àfáà ìdìdì wọ́n fẹ́ wá fi kú, wọ́n fẹ́ wá fi pa wá nínú ilé ni. Mo ṣe gbà nísìnyí pé ẹ̀sìn Islam ẹ̀sìn pààyàn ni. Mo ṣe gbà nísìnyí pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ni. Mo ṣe gbà nísìnyí pé ẹ̀sìn Islam ẹ̀sìn kápá aráàlú ká gbalẹ̀ lọ́wọ́ wọn ni. Nígbà tí odidi àfáà bá dìídì jáde tó pèrè ní àfáà tó lóun sin Allah olórí burúkú àti Muhammadu wèrè tọ́jọ́ máa tòfò dànù tó sọ wípé Boko Haram, ó ní Boko Haram pé ẹni àpọ́nlé ni wọ́n, pé Boko Haram ẹni tó yẹ ká kó wá sọ́dọ̀ wa ni wá tó ń fi Yorùbá sọ pé ṣe ni wọ́n jà fún Allah. Ó ti fi yé wa wípé Allah yẹn ò kìí ṣe Elédùmarè tó yẹ ká gbà nílẹ̀ wa, ti gbà àlejò ọ̀run. Gbogbo ọmọ Yorùbá gbogbo wa ti gbàlejò tí ó yẹ ká gbà nílẹ̀ Yorùbá. Tí àfáà bá lè jáde wípé àwọn Boko Haram ó ní nǹkan tí Allah ní kan máa ṣe náà ń ṣe yẹn, pé nǹkan pé tó tún yìn wọ́n. Ìwọ àfáà tó sọ̀rọ̀ eléyìí, ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ wọ́n máa jí mọ́ gbé ni o. Ikú oró báyìí ló máa kú, èpè la máa ṣe fún ẹ. Ẹ gbọ́ fídíò yìí ẹ̀yin èèyàn mi kẹ́ wo nǹkan tá àfáà yìí sọ nípa Boko Haram. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn Boko Haram, àwọn tí jẹ́ bẹ́ẹ̀, òun náà ni àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni rere. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Àwọn ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn àfáà tòótọ́ tí wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́. Àtẹ̀mí gbogbo àwa tá a wà ń bí. Àwọn Boko Haram wọ́n ti ń bẹ síwájú ká tó dáyé. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Boko Haram, àwọn tí jẹ́ bẹ́ẹ̀, òun náà ni àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni rere. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Àwọn ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn àfáà tòótọ́ tí wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́. Àtẹ̀mí gbogbo àwa tá a wà ń bí. Àwọn Boko Haram wọ́n ti ń bẹ síwájú ká tó dáyé. Innama yakhsha Allaha min ibadihi al-ulama.
يخشى الله من عباده العلماء. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí. àwọn àfáà tòótọ́. àwọn tí wọ́n ń tijú èmi ọlọ́run. àwọn tí wọ́n ń bẹ̀rù èmi ọlọ́run. àwọn tí wọ́n ń pa òfin èmi ọlọ́run ọba wọn mọ́. àwọn tó ṣe pé bẹ́mi náà ń bá ń rí wọn láàrin ará ayé àwọn lèmi gan ń wò mára ayé láàrin òde ń káwọn kúrò láyé. innama yakhsha Allah min ibadihi al-ulama. àwọn ẹni innama yakhsha Allah min ibadihi al-ulama. ìdí jẹ́ Boko Haram. àwọn tí wọ́n dúró níbi wípé búùkù ìwé kíkà haramu ni. kí ló dé wọ́n wí bẹ́ẹ̀. ìwé kíkà òun ni ó máa kọ ẹ̀yin mùsùlùmí òdodo sí gbogbo nǹkan tí Ọlọ́run ọba kọ ojú mùsùlùmí sí. ẹ̀yin tèmi mo rò bí ẹ rí fídíò tẹ́wò tó ń sìn ó dá pẹ̀lú fídíò yẹn ẹ gbọ́ látẹnu àwọn àfáà yẹn fúnra wọn tó láti ń sọ fún yín ti pẹ́ pé gbogbo àwọn àfáà yìí ni wọ́n ṣiṣẹ́ fún bandit àwọn Fúlàní gbogbo àwọn Boko Haram ISIS ISWAP yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ hand to hand ọwọ́ sọ́wọ́ ni ẹ rí pé ní bí ẹnujọ́ mélòó kan ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àti ìmọ̀ọ́mù Ìwó ìyẹn Onígbẹ̀lẹ́nu Mufti àti Rashidi Ìwó àti arákùnrin kan tá à ń pè ní Adébáyọ̀ Ṣítù wọ́n gbé Gumi wá sí Ìbàdàn lára àwọn kan tá à ń sọ fún yín nìyẹn òun lè fi rí lára wọn kan sìn tó sọ pé àwọn Boko Haram ẹni rere ni wọ́n sọ ẹ jẹ́ à lọ ẹlòmíì ọ̀rọ̀ tó bá mọ Quran àtàdí sí wọn á ní ó tí o àwọn tó ń pààyàn yẹn wọn di aná Muslim wọn ṣe Muslim má dá wọn lóhùn kí ni ànábì sọ ẹ jẹ́ àgbé ń débẹ̀ nínú Sahih Muslim 22 ànábì ní Allah ti pa òun láṣẹ kóun máa bá àwọn èèyàn jà kóun máa pa àwọn èèyàn títí tí wọ́n fi sọ pé la ilaha illallah tí wọ́n fi gbà fún Allah nínú Sahih Muslim 22 bákan náà Sahih Muslim 21c Muhammadu sọ kankan náà ó ní kóun máa bá àwọn èèyàn jà tí wọ́n fi gbà Sahih Muslim 21a bákan náà ó lẹ́wọ̀n Allah ti pa òun láṣẹ kóun máa bá àwọn èèyàn jà Sahih Muslim 20 bákan náà Sahih Muslim 19c bákan náà ó ní gbogbo tóun bá lọ agbègbè ó lọ́wọ́n tó wà mẹ́ wọ́n lẹ́sìn wọn lẹ́sìn àbọ̀wọ̀n tó níwèé yẹn Christian àti Jew kóun bá sọ̀rọ̀ kó máa kírun kó máa yẹn sàkà yìí tí ó bá gbọ́ kóun pa wọ́n dànù inú Quran 95 ibo làwọn ISIS àwọn bandit àwọn Boko Haram àwọn ISWAP ibo lọ ti wá rí nǹkan tí wọ́n ń ṣe ń sìn nínú Quran 95 ibẹ̀ ni Allah àti Muhammad ti sọ fún àwọn Muslim yìí pé tí oṣù Ọ̀wọ̀ bá ti kọjá ẹ pa gbogbo àwọn tí wọ́n ṣẹ̀sìn Islam níbikíbi tẹ́ bá ti bá wọn ó ní ẹ lọ lúgọdè wọn ní gbogbo ibùba kẹ́ẹ̀dẹ̀ gbá wọn mú tẹ́ bá ti mú wọn kẹ́ gé orí wọn kẹ́ pa wọn àwọn tẹ́ bá wá síjú àánú wò tọ́lọ́wọ́n máa kírun tó ti ń kírun tó ti ń yan sàkà ó lọ́wọ́n yẹn kẹ́ gba owó ìtanràn lọ́wọ́ yẹn ransom owó tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba ń sìn ṣẹ́gẹ̀t ó ní òun Allah ní aláforíjì aláàánú ṣáláàánú ló ń sọ̀rọ̀ báyẹn Quran 9:29 kílà láti Muhammadu tún sọ ó ní ẹ̀yin Muslim ẹ bá àwọn tí wọn gbàgbọ́ nínú Allah àti òun Muhammadu jà àti ọjọ́ kẹyìn nínú àwọn táwọn fún ìwé ìyẹn àwọn Christian àti Jew Allah ló tún sọ bẹ́ẹ̀ ó ní káwọn Muslim bá wọn jà ó ní kó sọ wọ́n dẹni yẹ̀yẹ́ ní yẹpẹrẹ débi pé wọ́n máa gba owó tí wọ́n ń gbà ransom tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba yìí so ẹ wo Boko Haram tó sọ pé ìwé ò dáa aṣa ti ṣe ò dáa bọ̀ Kùránì ló dáa kọ́ wọn máa tẹ̀lé ọ̀rọ̀ Allah táwa ń sọ fún yín pé àfà àtàwọn Boko Haram àwọn ISIS Al-Qaeda bandit kò sí yàtọ̀ ṣe rí bọ̀wọ́n ẹlòmíì pé àwọn bá Islam jẹ́ ní kinní kan ẹ má ẹ̀kọ́ tàn yín o ṣe rí gbọ́n àwọn Boko Haram nǹkan tí Allah rán wọn ni wọ́n ń ṣe gbogbo Muslim dẹ̀ ní ọ̀daràn ẹ lọ mú ilé ìdájú Muslim tí o ti gbàbọ̀dẹ̀ fún ẹ ó yìí ń wú ẹni tí àwọn tòkè ọya wọn bá ti dé àwọn Fúlàní yẹn ẹ̀rí pọ́n ọlọ́mọ máa tọ́ka sẹ́rìn wọn tí wọ́n máa pa bí àpẹẹrẹ Olúwo gbé Sultan Sokoto wá sí Ìwó wọ́n gbé Gumi wá ìpàdé kí lọ́jọ́ ń ṣe Gumi dẹ̀ ní agbẹnusọ wọn ajínipa yìí tí wọ́n pààyàn lọ́tún tí wọ́n pààyàn lọ sí Rashidi Olúwo tí ò níṣẹ́ tí ò lábọ̀ òun náà fẹ́ di agbẹnusọ wọn Boko Haram nílẹ̀ Yorùbá sọ ẹ̀yin èèyàn mi ẹ lọ múra o Islam kò sí fáwọn ọmọ Yorùbá ẹ̀sìn tó fi ń pààyàn tó ń dáyàn láàmú ni ìkan náà wọn àfáà ló ti confam ẹ pé Boko Haram
àwọn èèyàn dáadáa ni Islam agbọ́dọ̀ lè kúrò láwùjọ wa mo kẹ́yìn tèmi. ṣẹ́yìn náà ti rí nǹkan tí àfáà yẹn sọ tó ní Boko Haram ó lẹ́ni àpọ́nlé ni wọ́n ó ní wọ́n ti ń bẹ káwa tó máa bẹ, which means pé gbogbo mùsùlùmí lóòótọ́ àwọn kan lè sọ pé alùsùn náà ni wọ́n sọ nìkan, ẹ̀sìn yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ kì í ṣẹ̀sìn eré nìyẹn. kò sí nǹkan tẹ́nìkan lè bá mi sọ pé ẹ̀sìn yẹn gẹ́gẹ́gẹ́ lẹ̀sìn òfò. wọ́n ń jiyàn gbé, wọ́n pa àwọn èèyàn, àwọn tí ò lẹ́sẹ̀ tí ò ṣe nǹkan kan, àlùfáà kan wọ́n ṣe pàdánù ni ìyàwó ẹ̀ ṣì wà lọ́dọ̀ wọn dì sí. ọmọkùnrin kan mọ́ni tó ń bẹ̀bẹ̀ fún ilé ayé ẹ̀ pé kán jọ kán fi ìyàwó òun lọ́rùn lé, àwọn 9 náà fẹ́ bá ìyàwó ẹ̀ sùn, ẹni tó dẹ̀ lóyún sínú tó ń bẹ̀bẹ̀ ni wọ́n kan jáde tó ní àwọn Boko Haram òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n o, pé nǹkan tí Allah ní kán máa ṣe òun náà ṣe yẹn, àfi Allah náà ló lè sọ̀rọ̀ ẹ̀. Elédùmarè tá a mọ̀ nílẹ̀ Yorùbá ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Elédùmarè tiwa ò dájú tó yẹn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín tẹ́ bá ń gbọ́ fídíò wa, mi ní kankan against Islam, inú Islam náà bẹ́ẹ̀ mi tí mo sọ̀rọ̀ yìí sí. Ẹ kọ́ ọmọ yín kúrò nílé kéwú, if not ṣẹ́rí tó bá máa di bí 30 years come àwọn ọmọ wọn máa bẹ́ẹ̀rí wa nínú ilé ní tàbá ṣọ́ra. Mo dúpẹ́ pé mi ì jẹ́ kí ẹ̀sìn yẹn kó wọ̀ mí lára jù, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi pé wọn ò fi dandan sí. Ìgbà táwa náà wá ń ka nǹkan tó wà nínú àlùkùránù àtàdíìtì wọn, àlùkùránù tó ń pè lálùkùránù àti wèrè tán kó jọ tó ń pè ní ìwé, láwá rí pé asínwín ni gbogbo àti ẹni tó kọ ànábì o àtẹni gbogbo àwọn tó kọ àdíìtì wèrè gbáà ni wọ́n. Nígbà tó bá ń pààyàn táwọn èèyàn ń sunkún fún ransom, tí wọ́n kan jáde tó ní òjíṣẹ́ Ọlọ́run ni àwọn yẹn. Mo bẹ̀ gbogbo wa pátápátá tàjọ ọmọ Yorùbá, ẹ já kíyèsára, ẹ kọ́ ọmọ yín kúrò nílé kéwú ẹjọ́, ẹ má jẹ́ kán dorí àwọn ọmọ ìlú débi kó máa wá sẹ́yìn tá máa górí bàbá àti ìyá wọn tá ni wọ́n ṣiṣẹ́ fún Allah. Mo bẹ̀ ni, ó lè má jọ wá lójú gbogbo àwọn fídíò tá à ń ṣe yìí o, ṣùgbọ́n ń bọ̀ àwọn làádẹ́ẹ́dẹ́ o. Ẹ já múra ká sáré kúrò ní ẹ̀sìn olórí burúkú yìí. Ẹ gbọ́ nǹkan tá a fà yìí ń sọ, which means tó bá gbé ọmọ ẹ kọ́ ọmọ yín kúrò nílé kéwú, ẹ jẹ́ kọ́ ọmọ yín lọ kọ́ṣẹ́, which means tọ́mọ ẹ bá ti wà nílé kéwú tó ti ọmọ ẹ kó lọ kọ́ kéwú, wọ́n á ti máa sọ fún wípé kó ìyá ẹ ò gbúdọ̀ fẹ́ràn ẹ̀ torí nǹkan táwọn ẹbí kọ́ wọn nìyẹn, bàbá ẹ ò gbúdọ̀ fẹ́ràn ẹ̀ tí ò bá ti bá ẹ̀ṣẹ̀ sí yẹn. Kó o tó mọ̀ ọmọlúwẹ̀ ti gé lórí lọ. Ẹ kúrò nílé ẹ̀sìn Islam, kì í ṣẹ̀sìn eré. Ẹni tó dá ẹ̀sìn kalẹ̀ according to ìwé tó ń kọ èmi kọ́ ni mo sọ, ó ya wèrè, wọ́n sàsí, ó ṣe àlùwàlá, ó ṣe nínú ibi tán pajá tán kó ìgbẹ́ kó gbogbo ẹ̀ sí. Ẹ kúrò ní ẹ̀sìn Islam, kì í ṣe nǹkan rí. Ẹ wo lórí búkú àfáà kan náà tó jáde tó ní téèyàn bá ti sọ pé ànábì ti kú fún màálù èèyàn máa ríjà màálù, gbogbo èèyàn ló ti ṣe ń sìn, kò sí kan tó ṣe. Irọ́ ni gbogbo nǹkan tó wà nínú Islam, irọ́ pátápátá, kò sí kankan. Àlùkùránì ò ṣe anything. Mo bẹ̀yìn èèyàn ni, ẹ lọ máa gbọ́ àwọn ìwàásùn, wọ́n fi kíní yẹn pamọ́ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, àwọn ìyá wa tó ṣe wọn ò mọ nǹkan tó wà nínú àlùkùránì. Àwa ọmọ tá a wá ń kà ń sìn láti pé léyìí ò bójú mu. Mo bẹ̀ wá ni, wàhálà ti dé o, wọ́n ti ní Boko Haram, wọ́n ti kó wá sílẹ̀ Yorùbá o. Ẹ dìde kẹ́ fúnra o, ẹ má kọ́ ọmọ yín lọ sí school Islam kankan mọ́ o. Ẹ já àwọn yín ní àwọn àròdìn àsáròdìn wo dé gbogbo ẹ̀ tó bá ń jẹ, ẹ kọ́ ọmọ yín kúrò ńbẹ̀, lórí burúkú làwọn tó ń ṣe Islam o. Ọlọ́run jẹ́ ká san ransom o, àdẹ̀níwà ló kọ́ ọmọ wá gbé ọpá o. Ẹ̀yin èèyàn mi, ẹ já tètè fúnra, pàṣà jáná o. Gbogbo which means tí Boko Haram bá wá fún wa nílẹ̀ Yorùbá, àwọn àfáà yìí ló máa jọ agbódegbà tó wọ́n máa tọ́ka àwa ọmọ Yorùbá sílé wọn pé ẹ lọ mú lágbájá, ẹ lọ mú tàmẹ̀dò. Ẹ kíyèsára, ẹ já kíyèsára o. Ó ti ń di lemọ́lemọ́ sìn. Elédùmarè wà pẹ̀lú wa. Ẹ subscribe lórí YouTube channel mi, Oma TV. Tó bá ti lọ sórí YouTube wàá rí Oma TV, ó lè poríṣiríṣi, wàá rí mi mo wọ t-shirt bíi orange ńbẹ̀, subscribe sí, bá mi subscribe lórí TikTok mi, Oma TV náà ló ń jẹ́, àbí lórí Facebook. Ẹ bá mi like fídíò mi, kẹ bá mi comment lórí. Ẹ ṣé mo dúpẹ́, thank you.